Hello, hello. Ẹ̀yin èèyàn mi. Hmm. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú ìtẹ́tí gbọ́ wa. Ẹ ṣé gan bí ṣe ń gbé ìtẹ́tí sí wa bí ṣe ń bá wa subscribe. Nǹkan mi báyìí téèyàn máa gbọ́ báyìí. Ó dàbí pé bóyá èèyàn ò tí ẹ̀ mọ̀ níṣe ilé ayé yìí ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti lè ṣẹlẹ̀. Kí ló dé tí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ṣe yán bí ọkà báyìí? Àwọn èèyàn ti sọ̀rọ̀ lọ jàǹtìrẹrẹ. Kí ló dé tí kábíyèsí fi ààyè gba àwọn slaves? Wọ́n sọ̀rọ̀ slaves tí wọ́n pè wọ́n. Wọn ò tí ì wá pé àwọn obìnrin yẹn mọ́ ní olórí. Wọ́n ní kábíyèsí ó gba àwọn slaves láyè. Kí ni ìtumọ̀ eléyìí láti máa disturb Queen Naomi láàfin? Ó máa ṣe o. Queen Naomi tó jẹ́ pé òun ni original obìnrin. Ìyàwó tí kábíyèsí fẹ́ níṣu lọ́kà láyé lọ́run nínú ìgbésí ayé ẹ̀ tó fi lọ́kàn balẹ̀. Ó máa ṣe o. Ìyẹn àwọn tó jẹ́ pé wọ́n kàn dédé wá tó fẹ́ da ilé àti ọ̀nà rú láàfin. Tí kábíyèsí dẹ̀ ń wò wọ́n. Wọ́n ní kábíyèsí dẹ̀ lajú ló dẹ̀ ń wò wọ́n. Kí ló dé tí kábíyèsí gba gbogbo wàhálà yìí láàyè? Ẹ mọ nǹkan tó ń pa bámbàrì tó fi yà wá lẹ́nu pé kí leléyìí? Kí leléyìí nǹkan tá a gbọ́ allegedly. Ṣé a máa sọ fún kábíyèsí pé kí gbogbo èèyàn kan dẹnu bo Queen Naomi àbí kan dẹnu bo kábíyèsí pé èèrà kò gbọdọ̀ ra Queen Naomi? Torí kábíyèsí eré gèlè òun ló bá gbogbo èèyàn ṣe tó ń fi Naomi tó fi ń ta tẹ́tẹ́. Ó ń fọwọ́ fa ìfàsẹ́yìn sí Naomi. Kí ló dé? Kábíyèsí kí ló dé? Kí ni Naomi ṣe fún kábíyèsí tó tó yìí? Kábíyèsí dẹ̀ ń fẹnu jẹ́wọ́ pé òun nífẹ̀ẹ́ Naomi, òun nífẹ̀ẹ́ Naomi. Àwọn èèyàn sọ pé kò nífẹ̀ẹ́ Naomi, pé kábíyèsí wọ́n sọ̀rọ̀ pé ṣé ó yẹ kí kábíyèsí máa ṣe yán bí ọkà? Pé kí kábíyèsí má fi Naomi ṣeré fún wa o. Ó má fi Naomi ṣeré fún àwọn o. Tó jẹ́ pé ṣe ni inú àwọn slaves gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ nínú íńtánẹ́ẹ̀tì pé tó pé rẹ̀ ní olórí. Olórí Mariam tó jọra ẹ̀ lójú. Mariam jọra ẹ̀ lójú o. Mariam ìgbìrà. Ó máa ṣe o. Kábíyèsí. Kí Mariam lọ sí ìgbìrà kó lọ máa ṣe oríṣìíríṣìí kó máa pa itú tó wùn lọ́hùn. Kì í ṣe inú Yorùbá land. Lóòótọ́ gbogbo wa ni ọmọ Nàìjíríà. Lóòótọ́ gbogbo wa ni ọmọ Ọlọ́run tọ́lọ́run dá. Ṣùgbọ́n èwo ni kí Mariam kó kúrò ní ilẹ̀ ìgbìrà kó wá máa pàṣẹ fún àwọn ọmọ onílẹ̀ tí pé ó dìgbà tí àfi tí òun bá kú. Wọ́n ní Mariam ló sọ bẹ́ẹ̀ o. Ó ní àfi tí òun bá kú, òun ni Naomi lè wá sí ààfin yẹn. Pé lójú ayé òun pé wọ́n bí wọ́n bí Naomi rí. Naomi ni mo fẹ́ sọ. Mariam ló sọ pé kí wọ́n bí Naomi rí kó wá sí ààfin nígbà tó ń wà láàyè. Mariam ló sọ bẹ́ẹ̀ o. Ó ní àfi tí òun bá kú ni Queen Naomi lè sọ pé òun fẹ́ wá sí ààfin. Báì jẹ́ bẹ́ẹ̀ pé ààfin yẹn pé láyé pé wọ́n ò ní gbà. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ pé tí èèyàn bá gbà lójú ayé ẹ̀, ṣe bá dẹ̀ gbà á gbà lẹ́yìn ẹ̀. Ó ti ṣépè fún rẹ̀ kì í ṣe èèyàn ló ṣépè fún. Bó dẹ̀ ṣe máa rí fún nìyẹn. Agbára Ọlọ́run ìyá alágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀yin èèyàn mi, wọ́n níbi tó ká Mariam lára dé. Wọ́n ló competition against kábíyèsí sí President Tinubu pé ó address
àwọn ó address petition yẹn pé ó wà, ó ló address petition sí Tinubu pé àwọn wà ní ààfin bí ẹni tí ò sí, òun ìyàwó kábíyèsí, kábíyèsí pẹ̀lú àwọn ìyàwó tí kábíyèsí gbé sí, sílé, sí ààfin. Kábíyèsí, tí wọ́n ṣe ń rí kábíyèsí yẹn pé womanizer tó tó láyé yìí ò sí. Kábíyèsí ò jẹ́ kí àwọn gbádùn ara àwọn ní ààfin. Lójúmọ́ ni kábíyèsí fẹ́ máa gbé àwọn àlè, kí kábíyèsí máa gbé àlè wá sí ààfin. Àwọn tó wà láàfin, àwọn ò tí gbádùn, wọn ò tí gbádùn kábíyèsí. Kábíyèsí tún lọ ń gbé àlè wá, gbé àlè, ó tún lọ gbé àlè wá pé wọ́n sọ fún kábíyèsí pé kí President Tinubu bá òun kìlọ̀ fún ká bá òun kìlọ̀ fún kábíyèsí nítorí kábíyèsí ó fẹ́ kó wàhálà wọnú ààfin. Òun ò dẹ̀ ní gbà. Ẹ rí nǹkan tó fi address Queen Naomi. Ó ní àlè ni Queen Naomi. Pé àlè yẹn ò jẹ́ káwọn gbádùn. Kábíyèsí tó jẹ́ pé ó ti fẹ́ fi obìnrin pa wọ́n ní ààfin. Ojoojúmọ́ ni kábíyèsí gbé àlè wọnú ààfin tí ò dẹ̀ bá wọn lára mu. Tí tó jẹ́ pé òun ló ń fìyà jẹ wọ́n. Pé kí President Tinubu kó gba àwọn, kó bá wọn rí sọ̀rọ̀ yìí. Bó ti sọ àwọn ò lè gbà kí kábíyèsí ó gbé àlè wá sínú ààfin yẹn mọ́. Pé kó pe kábíyèsí, wọ́n bá sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. Òun ò ní gbà o. Nǹkan tó bá máa gbà làwọn máa fún wọn. Pẹ̀lú àwọn àlè tí kábíyèsí ń kó wá sáàfin. Wọ́n ní President ó ránṣẹ́ sí kábíyèsí. Báyìí ká ṣà, báyìí ká wò kábíyèsí. Wọ́n ní kábíyèsí wá ní, òun ò mọ nǹkan tí kábíyèsí, tí President fi ti kú. Ṣé kò sí òwe kò le o. Wọ́n ní kíákíá ni President ti lọ yọjú sí, kábíyèsí ti yọjú sí President. Wọ́n ní kábíyèsí sọ fún, President sọ fún kábíyèsí pé kí làwọn ń gbọ́, kí lòun ń gbọ́, kí lòun ń ṣe. Pé wọ́n ní womanizer ni ẹ́. Kí ló dé tí nǹkan tó ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀? Kábíyèsí, ìyàwó, Mariam ìyàwó ẹ̀ sọ báyìí, ó sọ báyìí pé wọ́n ló gbá àlè, àwọn àlè jẹ́ káwọn gbádùn láàfin. Wọ́n ní ta ni? Wọ́n ní bí wọ́n ṣe fún kábíyèsí ní petition tó ń kọ against kábíyèsí. Ó wá jẹ́ pé Mariam ló lọ report, ló kọ petition yìí. Wọ́n ní bí kábíyèsí ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀. Kì í ṣe bí ọ̀rọ̀ ṣe rí ní kábíyèsí, President gbọ́ ọ̀rọ̀ yìí ó pé báyìí. Wọ́n sọ gbogbo nǹkan tí Queen Naomi gbé ilé ayé ṣe, tó gbé ilé ìgbésí ayé òun ṣe. Pé Queen Naomi ló ń sọ pé àlè o. Àwọn gangan ni àlè. Àlè ni wọ́n. Láti ìgbà tí òun ti ń prepare pé kí ìyàwó òun padà torí àwọn náà lé ìyàwó òun dànù. Ìyàwó ẹni tí ẹni tí wọ́n ń pè lálè, òun ló bí ọmọ gidi fún òun. Òun ló bí àrólé fún òun. Ẹni tí wọ́n ń pè ní àlè òun. Ẹni tí wọ́n ń pè lálè òun, Queen Naomi yìí, ó wà nínú oyún fún òun. Ọlọ́run jẹ́ kó sọ láyọ̀. Ó rore kó sọ re, ó di dandan lágbára ẹ̀jẹ̀ Jésù, ọmọ àrólé wá sọ. Bóun ni o. Queen Naomi náà sọ pé President pariwo. Ṣé Naomi náà ń sọ̀rọ̀? Wọ́n ní kábíyèsí, pé President wá ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe preparation bí ọmọ yẹn ṣe máa wọlé. Ó ní ọmọ yẹn gan pàápàá, ó yẹn ṣe preparation pé ṣùgbọ́n Naomi ti sọ pé kò sí anybody tó lè disturb òun lágbára Kristi. Òun yẹn ṣe preparation láti padà. Wọ́n ní kábíyèsí sọ pé kó sọ fún Queen Naomi
President sọ fún kábíyèsí pé kó sọ fún Queen Naomi pé kó múra. Anything tó bá fẹ́ ṣe, òun wà pẹ̀lú ẹ̀, òun wà pẹ̀lú kábíyèsí lẹ́yìn. Nígbà tó bá fẹ́ ṣe ayẹyẹ láti gbé ìyàwó padà sí ààfin, pé kán jẹ́ kí àwọn kan notice ohun kábíyèsí. Ẹni bá sọ wípé òun máa mú ẹni, ọ̀la ló máa mú. Wọ́n ní president ti sọ fún kábíyèsí pé kó go ahead. Òun wà lẹ́yìn pé gọ́ọ̀menti ti fi ọwọ́ sí, wọ́n ti fi ẹsẹ̀ sí láti bá wọn lé ẹni tí ò fẹ́ kí Naomi wá sí ààfin. Pé kí kábíyèsí má mikan. Wọ́n ní president sọ pé kí kábíyèsí má mikan. Àṣé àwọn èèyàn burúkú èkejì ajá, wọ́n ní Mariam. Wọ́n ròyìn àwọn tó wà ní íńtánẹ́ẹ̀tì fẹ́ bú Mariam. Wọ́n qualify wọn gẹ́gẹ́ bí àwọn slaves. Bó dẹ̀ ṣe ṣépè fún rẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe máa rí láti ìgbà yìí lọ àti títí láéláé. Àmín. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá wa fi ìtókù sí comment section pé ìta rí gbọ́ eléyìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Wọ́n ní slaves ni àwọn ará ìyàwó tí kábíyèsí gbé sí ààfin. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, kẹ́ bá like, kẹ́ bá wa subscribe, kẹ́ fi ìtókù sí comment section. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.